gbogbo wa tá à ń sin lọ́hùn láyé lónìí ẹ dákun ẹ má jẹ́ awógun fúnra ara wa nínú òwú tó lọ́n bá gbogbo wa sí. Ànábì bá wọn, Ànábì ṣèjọba lórí Kírísítẹ́nì kò bú wọn. Gbogbo tíra ta kéwájú àwọn bàbá yìí Ànábì bá wọn ó ṣèjọba rẹ̀ kódà Ànábì tún gba ẹ̀tọ́ Kírísítẹ́nì fún lọ́wọ́ mùsùlùmí. الذين المخلدون أنا الله لا قبلي لا أنا الذي بأيدي خلقت العالمين المؤيد أنا الأول المحيي المميت المؤخر. Ìmáàmù àgbà fún gbogbo wa ní Màníyà àti gbogbo ẹ̀yin àlùfáà tó ṣe pé wọn ò máa dáko yín bí wọ́n ti ń dáko àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run ló sì wá. Gbogbo wa tá à ń sin lọ́hùn láyé lónìí ẹ dákun ẹ má jẹ́ awógun fúnra ara wa nínú òwú tó lọ́n bá gbogbo wa sí. Ànábì bá wọn, Ànábì ṣèjọba lórí Kírísítẹ́nì kò bú wọn. Gbogbo tíra ta kéwájú àwọn bàbá yìí Ànábì bá wọn ó ṣèjọba rẹ̀ kódà Ànábì tún gba ẹ̀tọ́ Kírísítẹ́nì fún lọ́wọ́ mùsùlùmí. Tọ́wọ́ ní ilé ìpele mi mú bẹ́ẹ̀ ni wọ́n á lọ ó tún sẹlọ. Kiramakumullah. Tá a sọ fún ọ pé kò lè dára yín. Bàbá rẹ̀ mọ̀ nílùú. Ọlọ́run tó dá ayé fábáyé ti tó yìí ẹ̀yin àgbàlagbà ẹ̀yin àfà ẹ̀yin bàbá wa tẹ́ kọ́ wa ń gẹ́rú. Ọlọ́run ò ní lálàá sí ilé yìí ó sì ní mẹ́ta náà lónìí. Ó tọ̀ wọ́n sì fẹ́ rí lóòótọ́ wọn ní tẹ́ntẹ́n mi kẹ́wọ̀n ní èmi mọ̀ sọ́wọ́ pé bí ọba wọ gírìn òun ní òun gangan ní bọ̀ wọ́n sì faṣọ mẹ́ta dá mi. Ṣé kí Ọlọ́run wá kárí? Ẹnì kára lẹ̀ a sì jẹ́ ọkọ̀ òkú rẹ̀ ni wọ́n lọ síbẹ̀ ẹnìkan sì ra ní éka bíi méjì látara owó Nàìjíríà tí wọ́n jí kó látara gbogbo owó èmi àti ẹ tí wọ́n fún àwọn bàbá ó sì lára yín ẹ̀ lè rí irú bàbá yín mọ́. وما الدنيا سوى بيت الخراب. Àwọn lọ́balọ́ba àwọn ọ̀nà òní lọ́wọ́ kan ní. Bọ́bá ẹgbẹ́ kò sí bí ìrùgẹ̀rẹ̀ lé lórí pé this is my father. Ẹnìkan sì tún jẹ lẹ́yìn yóò gbé ẹwú gbogbo ẹ̀dá mi like the structure. Kí ni fáàrí ìwé ni wọ́n ń bẹ lára yìí? Ẹ̀yin lọ́balọ́ba lè jókòó ní wọ́n bá yẹ dájú wọn tàn wá. Wọ́n wà ní wọ́n wá àjà wọ́n ní wọ́n wá àjà kọ́ wọ́n gun bí obì lọ ni. Àní wọ́n kú. Ikú ni ikú. Kòtìlẹ́ tí bẹ́yẹn ti tó láyé yìí kéèyàn bẹ́yẹn ọba ti súnmọ́ lọ́hùn ayé ẹ̀ bàjẹ́ ọ̀run ẹ̀ bàjẹ́ báàrin ìwọ ọlọ́run ọba ti dá gbogbo bó ti wù kó tó láyé ọba ti sin lọ́hùn. Báàtì gbogbo yóò tó lè ṣe òfò ni. Gbogbo mọ́tò lákó kalẹ̀ yìí ẹlòmíì tó ọkọ̀ kanú àfihàn ẹlòmíì tó ọkọ̀ kanú máṣá tiẹ̀ tọ́kọ́ kó tó yàtọ̀ sọ́ba ẹlòmíì sẹ́nétọ̀ mi gbé mọ́tò kalẹ̀ ní ibi tí ó arúgbó kalẹ̀ mu. Ìtì ń bẹ lára ẹ̀. Ikú iná ni ẹ̀yin ìrókò ikú iná ni afáwọn àgbà níròkò mo kì í púpọ̀ ọlọ́nkọ́ wọlé àfẹ́ àwọn àkàtọ́ náà ní káwọn náà ní nǹkan la àwọn wá ń gbé àjáde ìbá wà nù mọ́sálásí ni ó ní mo lẹ́nìkan gbọ́dọ̀ jáde ẹ̀yin kẹ́ ẹ láyé. Àwọn bàbá wa jọ̀wọ́n tún wá gbìyànjú wọn ò gbé bá ń sin lọ́hùn sẹ́ẹ̀ máa wá dí wa lọ́wọ́ ni wọ́n wọ àrísá bọ́ọ̀lù mọ́ta mọ́sálásí sinmi ìlú lílù
àti ariwo níbi báyìí. Bẹ́ẹ̀ bá sì ti kọjá abẹ tán tẹ́ bẹ̀rẹ̀ ìlú yìí ẹnìkan kan ní sẹ́yìn nù wa. أنا الذي تفردت بالبقاء. Ẹ̀yin lọ́balọ́ba mo kí yín ọlọ́mọdé àfihàn ojú ọ̀nà. Àmín. Ọlọ́run sì jẹ́ mi yín ogun. Àmín. Ìwà tẹ́wù tí wọ́n fi pé ayọ̀ yín lóye ẹ̀dàpọ̀ ara wọn kábíyèsí ẹ̀dàpọ̀ ẹ̀kọ́ wájú. Lórí gbogbo ẹ̀dá mi tí mo dá olówó ni ọlọ́lá ni onípò ní í lọ ilẹ̀ ọ̀rọ̀ yín bọ̀ ẹnìkan ọmọ pé ń bọ̀. Bí ewu ni ó ti kú sórí àtàwọn ẹlòmíì òkú. À ń lo ẹ̀pẹ́ níjà àrùn. سيأتي يوم. Ẹ̀yin ìlú roko yìí ìjọ kan wá ń bọ̀. يفوز فيه الأبرار. Àwọn tó bá gbé èèyàn rí láàrin wa. Láyé tí kí ni bàbá rẹ̀ lẹ́gẹ̀ẹ́ bàbá rẹ̀ pòfẹ́sọ̀ tó bẹ̀ kọ́ dáhùn. Bàbá tó bẹ̀ kọ́ dáhùn. بسطت لك غرور الدنيا. Èmi ọlọ́run bá mọ̀ dá ayé tán. Mo wá ní. gbogbo ẹ̀yin pásítọ̀ wa ẹ̀yin kan tẹ́fẹ́ jòkó. Èmi ni ẹ máa wò eléyìí èmi ni ẹ máa wò. Èmi ni ẹ máa wò. Èrú oṣù kan tí ibà yẹn jẹ́ kò síbi tẹ̀ tí ní rí wọn. Alẹ́kùnrin fi tábàdì. Iná dààmú ni mo dá yín sí, mo dá yín tán mo sì dá dààmú tẹ̀lé yín lẹ́yìn. Ọmọ dààmú yín, owó tẹ ní ọ̀ dààmú yín, ayé gangan dààmú yín. Dájú ni. لا يرحم أميرا. Àwọn ọba ìlú kò ní tijú wọn. ولا مالكا. Àwọn ọlọ́lá kò ní ká tọ́jú ẹbí. Ẹ bá tún wo Báíbùlù, òun náà sọ ẹ tọ́jú ẹbí yín. Ẹ má jẹ́ bí yín ọ̀rá rí, ẹ má jẹ́ yà ọjà àwọn ẹbí yín. Ẹ wo iye ẹni tó ní nǹkan láyé lónìí. Bẹ́ẹ̀ bá sì kan géètì wọn, ọlọ́dẹ ní àánú yín ní ọ̀sán ọlọ́dẹ ní ó fi tó àṣírí fún yín pé wọn ò lọ Àbújá kankan lásìkò kan wọn wà lé. Wọ́n ní a sọ fún yín pé fúlọ́ra wò lọ inú alọ́rọ̀ tí wọ́n gángan ní kó ti lọ náà wọ́n mú. Àbí bí ti bá pa síkúrítì wà kan ni. Áàpù. ويفسدون نعيمنا. Adéèrè mi, ẹ lọ bẹ̀rẹ̀ nígbà àdúgbò ló kúrọ̀ fún yín. Raw gold ẹ bá kà báyìí, ẹ dolówó. Bẹ́ẹ̀ bá rí ní bòde. ويخرب مصانعنا. Wọ́n lọ roko yìí, ìrókò ọmọ jẹ́ roko náà ni kò ní torí pé bàbá lọ kókó kọ̀dà. ويوفنا. Àwọn ìyá wa ń kí ẹ̀yin àfa o. Ìyálọ́jà Ọ̀yọ́ state wọ́n ń kí gbogbo ẹ̀yin àlùfáà. Ìyálóde ni àgbà inú yẹn máa dùn. Ẹ ṣeun. Ẹ lọ kí gbogbo àwọn ọba ọba bẹ́ẹ̀ jò. Gbogbo àwọn ọba bẹ́ẹ̀ jò kú. Ikú ni wọ́n sì pa yìí. ويفنى. Ẹ̀yin bàbá wa káàrin, wọ́n pa gbogbo yìí. كما أفنى. A sì fẹ́ múlò kù yìí. Àáfàá náà ní wọ́n gbà á. Ìmọ̀mù ni wọ́n gbà nǹkan mi jọ́ ìjẹ́ mọ̀. Wọ́n sì gbà lóòótọ́. أتى قبلنا. Láàrin jẹ́ máa tán pé Buhari máa wọlé. Èmi sáà máa rántí ni. Ìjọ́ kan wọ́n ní ẹlòmíì ló kú ní ìsìnkú. Òun ti kú ní ìsìnkú ọmọ ẹ̀ tó 27 years. Ọ̀rọ̀ parí. Yẹ̀yẹ́ ayé. A máa jẹ́ mẹ́rin lórí ìlú. Inú rẹ̀ máa dùn wọ́n lórí ìlú. Ọwọ́ nù. Dédé gbogbo tó ń bá ń bẹ Ọlọ́run ṣe fún ọlá àwọn bàbá tí yẹn fi gbà kan lọ́dọ̀ Ọlọ́run àwọn ló ti kí ni. Fọkànbalẹ̀ jẹ́ ọ̀dà. Ẹ gbogbo wa dájú pé a bá ti yẹ̀rẹ̀ sí náà tún kánú ọkẹ́ yín àti bàbá yóò kú bẹ́ẹ̀ kì í sí bàbá yín wájú ọ̀nà. ما كان يرعى حقوق الوالدين على. Gbogbo ọmọ tó bá sọ. Bàbá mi náà bẹ̀rẹ̀ sí wọn ọmọ tó kàn wọ́n nínú pèsè ayé wọn. Wọ́n fẹ́ ṣe bá dì wọ́n lọ pa àwọn ọmọ wọn ni. Àṣìṣe ilé kejì ọba aláyé wá ṣe láyìí bí ìwé rẹ̀ dúró bí ọmọ lọ. Ìbá àwọn kan wọ́n jòkó wá sí. Ìyẹn wá burúkú rẹ̀ lárí ọba tí gbogbo èèyàn rẹ̀sìpẹ́tì. Bàṣírà tó sára tó dáhùn bá àwọn bàbá tí ń ta gbówólì àwọn ọba náà máa ń yọ. Àṣẹ yàgbé ara gbẹ̀yìn náà. Kí ló rí? ما كان
níwájú Ọlọ́run bàbá yẹn ò ní paṣá lọ́dọ̀ kò sí lákòsí ọ̀dọ̀ tí bàbá yìí lákòsí wà. níta ẹ bá ṣe lẹ́gbà gbogbo ọmọ tí ó bá tọ́jú ẹ̀yìn bàbá yìí tí ó bá tọ́jú ẹ̀yìn bàbá àbẹ́yìn ìyá ẹ̀ ẹ̀yin náà ọ̀rọ̀ àrè láyé ni ọ̀sọ́gbọ́n Ọlọ́run ló wí bẹ́ẹ̀ nígbà wàá ṣe tán ẹ ti wo gbogbo àdúrà táwọn afáà ṣe yìí. ẹ bá pè Ọlọ́run sì kúlè lórí àlè ara sí ká má ti wà á délé kẹ wá gbé gbòógì àtúnṣe kan ṣe rí kẹgbẹ́ ẹ̀rẹ́ yìí bàbá yín kó lẹ́yìn mọ̀tẹ́yìn ọ̀tàn sí bàbá yín kúre ẹni kẹ mútẹ̀sùbà kọ́lọ́njà wà ló kúre. bẹ́ẹ̀ bá kó sínú dúrọ́ọ̀mù nìkan bẹ́ẹ̀ nìkan bá mú kíní kan lẹ́yìn bí wọ́n ńlá. ẹbí inú wa yọ̀m ṣàgúrò à ń sọ pé yọ̀m ṣàgúrò wọn. wọ́n bí mọ̀tẹ́ nínú wọ́ọ̀dù nísìnyí wọ́n sì pe bàbá ẹ̀ dọ́kítọ̀ ní ẹjọ́ ta ni Alhaji Buhari Musa eminisa congratulation ìyàwó yìí bímọ ọkùnrin kì í tó ìṣẹ́jú kan ó yẹ tó padà wá. ní rahmatulah kọlọ àsálàtù kan rí kò sí lọ kan rí kò sí kankan omi wa gbé gbogbo ilé kálukú lọ ó fi tiẹ̀ lẹ̀ àwọn aráàlú ẹ̀ wá rí. lọ́ṣàkàtì. ẹ bá bàbá ikú torí pé ikú láyé ń sàn níbi àwọn ọmọ gbàgbé wa ń mọ àwọn kan lọ́wọ́ báyìí àwọn kan ní accident lọ́wọ́ báyìí ó ti ga tó DPO tó bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀ ni torí DPO náà wọ́n ga díẹ̀ ni wọ́n á wò pé àwa àfa bàbá ń ṣe wá àti àmọ́ pé gbogbo wa ẹsẹ̀ mẹ́fà ni àtúnyẹ̀ náà pé 6 feet gbogbo wa máa rántí 6 feet sẹ́rù DPO yín ìrọ́kùnrin ṣé 60 feet lẹ́yìn àbí 25 feet. tó wà ní ìtọ́ ọ̀gbọ́ ọbẹ̀ táwọn yẹn pé èyí pé padà ọlọ́run wọn wọ̀ láì téèjì gúgúrú ọba lọ fẹ́ gun kinní kan lóòkè tí wọ́n pé báyìí má má gun kinní yìí ọlọ́run ọmọ àtàlágbára àtọ́lé ilé ẹ̀kọ́ láyé àwọn kan ṣẹrú kú ni àwọn kan báyìí olówó báyìí ní ọmọ ẹgbẹ́ kì í tí ì kú kò ní ní kankan sí lára olówó ni àwọn kan sì jókòó lọ́bìsì wá yọkọ̀ọ́ra ilé ní òsì wó pa òun náà ilé náà ní òwò pa. láyé kúkọ ilé àlùwàfà fi àyẹ̀bùnà rí. àwọn ìyá mi kí ló fẹ́ ní ìmúnú ayé ó di dáadáa mú àbọ̀dà burú ó di ìrere mú àbọ̀dà rẹ̀ burú ọ̀dà níyàn rẹ̀ mú àbọ̀dà níyàn. alayhi salatu wassalam ó ń kọjá lọ. bìjùmùjùmọ̀tì. ní wá ń kọjá lọ ọkọjá lẹ́gbẹ̀ẹ́ eégún pàkó èèyàn kan tó ti di ẹgbẹ́. fàkọsáfà bìrìjìlì. wàkọ́ lálá. arábìnrin lá ó mú eégún lẹ́lẹ̀ ó mú ní wá ń sọ fún eégún. takallami bi'idhnillah. arábìnrin sáré ewé eégún mo ti mú ọ lọ́wọ́ yìí sọ̀rọ̀ pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run. fàkọ́. báyìí mo ti jọba. baynama ana jalisun fi mulki. wọ́n lè gba láàrin ìgbà tí ń lo ọlá lọ́wọ́ èmi ìpàkọ́ tó múra ní tí ń bẹ kọ̀m̀pìlìtì tí ń lo ọlá lọ́wọ́ tí mo jòkó tí ń pàṣẹ láti gbọdọ̀ ṣẹ tí ń sọ. junudi wa hishami. gbogbo ẹgbẹ̀gbẹ́ mi wà nábì yìí sá àwọn tí ń rọ kiri káà mi wọn làwọn junudi àwọn ọmọ ogun tí wọ́n kàbìtì. wọ́n ìṣámi kọ́dà bíbá rìn èmi rìn lẹ̀lẹ̀ wọ́n gbé bí tèmi tí ń jòkó wọ́n gbé ni. ibi badali malakul mauti. Yéésù bàdá ní malakul mauti àmọ́ bàtí ọ̀yà màláíkà kúkú. fa azala minni kulla adudi. gbogbo tí n fi sọ alágbogbo tí n fi ṣe mọ̀ ikú parí ẹ̀. thumma kharajat nafsi. ìgbà kú parí ẹ̀ tán tí kú dé tó dé sọ́dọ̀ mi ni gbogbo ibi tí ń ṣẹ́ lára mi báyìí gbogbo ẹ̀ mọ́ bọ́ọ̀lẹ̀ gbogbo ibi tí ń kákò gbogbo ẹ̀ ń bọ́ọ̀lẹ̀ ẹsẹ̀ gbogbo ẹ̀ ń bọ́ọ̀lẹ̀ wọ́n ní sọ́mà nafsi bọ̀ ya ẹ̀mí mi jáde ẹ̀mí kò nù ara mi sẹ́mi náà ní bẹ́ẹ̀ nù ara wa ẹ̀fí jókòó báyìí ẹ̀mí náà lè fi jókòó pé ìgbà kan ẹ̀rá ń rèrè ìgbà kan wọ́n á ṣe nígbà tí ń bẹ wájú tí wọ́n sí géètì paradise kalẹ̀ fún ìgbà kan èrò olórí ìgbé kalẹ̀ wọ́n ti gbé kalẹ̀ pẹ́pẹ́ àwọn ọmọ tí wọ́n mọ́ kọ́ bàbá dà bàbá wọn mọ́ àmọ́ wọ́n rántí òun ìgbà kan lóhun tó lóhun búkà pẹ́pẹ́ àwọn ọmọ wèrè. thumma kharajat nafsi.
ẹ ti gbowó mu gbó tán ẹ ti fi mu múláwòdù ẹ ti fi mu mólì ẹ ti fi mu sùkúlìsì eré ìyá yín bàbá yín ti dàrú lórí owó olè ńlẹ̀. wọ́n talẹ̀ fún mọ́sálásí wọ́n tún jẹ́ àgbà àwọn eléré ibú ọmọ. kálukú ti ń ṣe nígbà tí ò ní kú mọ́. ẹ ti ń lọ bí ìjòkó kú àbí ìjòkó kú bọ́lá wa yìí ni. ọlọ́run kò fèrè ní bàbá wa kábíyèsí. Amina. Afa ọlọ́jẹ̀. Fọyá lẹ́ńtà máa ń kánà mi ń dalí kábí. Ẹyẹ máa lù rògbò, wọ́n dá sí ilé gbogbo. Ẹ lọ sí kan. Fẹ̀fí àtàtà ń wúrò níbilẹ̀. Ẹ lọ sọwọ́ bọ̀ kẹ́ẹ̀sì kan. Fàfi tàtọ́ wúrò níbilẹ̀. Bẹ̀rẹ̀ wá kí ló dé nítorí ayé kan ṣoṣo yìí náà. Ìdí tọ́lọ́run ṣe fẹ́ lòmí ó tún lọ́lọ́wọ́ ọmọ ṣẹ́ṣe wọ́n tún lọ́ọ́ ka abẹ́rẹ́ bọ̀ ìdí tún ṣe bọ̀ọ̀lì nígbà ọ̀yá ní bá ń yọ̀